nǹkan tí mò ń sọ yìí hymen òun ló máa ń wà lójú ara obìnrin it's like a membrane ọmọ tí wọ́n bá fọ́ lẹ́nu ṣé ń gbọ́ mi tẹ́jẹ̀ bá jáde òun làwọn àgbàlagbà àgbà yẹn believe pé virgin ni àwọn ẹlẹ́kọ̀ọ́dẹ̀jọ́ yé wa ń pè ní ẹ̀jẹ̀ jáde o ẹ̀jẹ̀ ò jáde o ìyẹn ò mí pé virgin ni ìyẹn ò mí pé kò ń ṣe virgin. bí ti báwo. ẹ̀jẹ̀ ń demystify yẹ tó bá Ronaldo ọmọ tán láyé àtijọ́ wọ́n wá mú handkerchief àbí nǹkan bíi white wọ́n fi nu ojú ara ẹ̀ a ní abálé o adúpẹ́ o tóòtọ́ abálé àwọn tí wọ́n wá ṣe fún tó já sí ń pè ní wọ́n fi handkerchief àbáṣọ funfun wọ́ọ̀kì ní ẹ̀jẹ̀ jáde tọ́dẹ̀ jẹ́ virgin kọ́ ìmọ̀ ló jẹ́ kó yé wa débẹ̀ olóòtú ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ kan tó lágbára ni bí ìfẹ́ ṣe ní positivity náà ló ní negativity ìfẹ́ á máa tún tèèyàn ṣe ìfẹ́ á máa bà tèèyàn jẹ́ àkọ́kọ́ tọ́lọ́run ò bá nífẹ̀ẹ́ wa ṣó máa dá wa sáyé ni rárá àwa tá a sì ń bì tẹ́lẹ̀ tá a dé bí báyìí nítorí pé ó nífẹ̀ẹ́ wa ni ìfẹ́ ló máa ń fà á kíyàwó kó máa tẹ̀ lọ́kọ ìfẹ́ ló máa ń fà á káwọn ọmọ máa ní dádì mi dádì mi dádì mi ìfẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ ń pa yìí náà ló tún sọ pé ìfẹ́ máa kó bá yàn ajásí pé ní gbogbo nǹkan tó bá ti ní ọ̀tún ó gbọ́dọ̀ lósì òun mo fi sọ fẹ́ nìkan tó ń sọ pé òun ń wá right man kiri àdúgbò èmi sọ fún pé ní left ní gbogbo wa wà wọ́n ló máa mú sí right wọ́n ló máa mú man tó wà ní left yẹn wàá mú sí right àwa di Mr. Right ó di right man nìyẹn ibi tí mo ti lọ lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ ìfẹ́ ọ̀rọ̀ kan tó kẹnu ni tó pọ̀ àwọn kan ti wà nú ẹ̀ tó jásí pé ní wọn ò lè kúrò ńbẹ̀ mọ́ kò dẹ̀ sí nǹkan tó fà á ta fi máa ń nífẹ̀ẹ́ ni àfà ó máa ń ní a bit of ìjowúism. ẹ jẹ́ n fún yín lápèjúwe ṣẹ́rífẹ̀ẹ́ téèyàn bá nífẹ̀ẹ́ ká kọ́kọ́ fi gbé lórí agbọ́nrin ẹni téèyàn fẹ́ àbábúrò èèyàn kó wá lọ́rẹ̀ẹ́ kan kó wá jí aṣa kó wá ṣá àbúrò ẹ kó wá sọ fún ẹ normal ìní normal phenomenon tó bá ń pọ̀ mọ́ ènìyàn gidi ní ẹ̀tọ́ pẹ̀lú ẹ̀dẹ̀ wà upright wọ́n á kọ́kọ́ kó sùn àbúrò mi dẹ̀ lọ ṣe báyìí fún nítorí pé jẹ́ ẹ ni tó bá ṣe bẹ́ẹ̀ fábúrò alábúrò ò ní kó súsù nítorí pé kò kọlù ẹ connectivity láyé tí ò bá ti kọlù wá kò kí ń sábà dùn wá. ìfẹ́ lọ fà òun lẹ́nìkan lọ tó bẹ̀ sí ń sunkún yìí kí ni connection láàárín ẹni yẹn àti wọ́ so nǹkan tó fà á tẹ́pẹ́ lómi máa kú tó dẹ̀ ní ké kò sí connection ìfẹ́ kankan láàrin ẹ̀yin méjèèjì tó ẹ̀ẹ́jọ sí kankan náà ẹ̀ẹ́dẹ̀jọ lẹ̀pọ̀ kankan náà so ìfẹ́ ó dìpẹ́ndì lórí ibi tá a fẹ́ demystify yẹ̀ sí la máa fi mọ irú ìfẹ́ tẹ̀ ń sọ. ó ti yé mi ìfẹ́ ó dáa ìfẹ́ kò tún dáa ó dìpẹ́ndì nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yín ṣé báwọn méjì ló ń rẹ́rìn-ín jọ wedding my baby àwọn méjì tó rẹ́rìn rán ni ọlọ́run ò ní jẹ́ kí n fẹ́. àṣìfẹ́ ni àṣìfẹ́. wọ́n ti gbéra wọn sínú ilé kan tó mọ̀. so ẹ jẹ́ ká lọ sí next point ṣe wá ni pé ọ̀rọ̀ divorce láyé tàwa yìí ó ti wá di nǹkan tó ráńpọ̀ tó yẹ pé wọ́n máa má rì lé ní tó bá máa wájà báyìí kò tí ì ní pósù mélòó kan wọ́n ti jà. now we see that these days the kind of báwo ni fẹ́ sọ commitment tó máa ń wà láàrin àwọn bàbá wa àtàwọn ìyá wa ń gbà yẹn ní àárín lọ́kọláya kò sí mọ́ǹsìn kí ni nǹkan tó fà tí divorce fi pọ̀. olóòtú màá kọ́kọ́ yọ ọ̀rọ̀ kan wá ó súnmọ́ kó má bá mu lọ́dọ̀ yín o àmọ́ mo fẹ́ kó bá mu ó ń wù mí kó bá mu olóòtú ìjọ́ òun lẹ ti gbọ́ kúkúrú kú gbẹ̀yìn ẹ má parọ́ fún mi o kí ló fà á. torí pé civilization ti wà development ti wà a ti ń lọ from rural to urban. mo gbà á but mo tún fẹ́ fi nǹkan kan kún. ok ẹ fi kún. àwọn ẹdìyẹ yẹn ti já ni. bíi ti báwo. ṣe rí nígbà táwọn pípù yẹn máa ń ṣe kúkúrú kú yẹn báwo ni wọ́n ṣe máa ń jẹun sí nígbà yẹn. wọ́n rí nǹkan jẹ àwọn tó wà ń bẹ̀ jẹ nǹkan wọ́n tún máa dá nǹkan fún wọn ìjọ ò lẹ ti dóúnjẹ fádìyẹ gbẹ̀yìn. ó ti pẹ́ o. ìjọ kan mò ń lọ ládùúgbò wa lẹ́dí yẹn dẹ́ wò mí báyìí mo wá béèrè lọ́wọ́ ẹ pé why
kí ni mo ṣe fún ẹ tó fi ń wò mí báyìí ó ní jọ̀wọ́ láti dóúnjẹ lẹ́gbẹ̀yìn mo wá sọ fún pé jọ̀wọ́ náà làágán ti jẹun gbẹ̀yìn. Adìyẹ owó yìí ó frown ẹ wá adìyẹ ò frown mọ́ yín rí adìyẹ máa frown. Alfamida mo yà ní ibi tí mo ti lọ ayé ò rí báyé ṣe rí mọ́ àwa náà la ṣì ń gbénú ayé o ayé bó ṣe ń mọ́ ló ń mọ́ o bó ṣe ń ṣú ló ń ṣú o àmọ́ philosophy ayé ti yí padà torí ẹ̀ ní gbogbo òwe ò ṣe sábà lọ mọ́ èèyàn kí ń wà nù lé kó fapá dá wọn tí ì ṣe táìsì ńgbà yẹn ni Alfamida ti ṣe táìsì wọn wá dòrò lẹ̀ Alfamida wọ́n lè ní mo ní dáńtì. kábíyèsí ọlọ́run ọba gbogbo àwọn òwe yẹn ló ní ìdí update ibi tí mo ti lọ lórí ọ̀rọ̀ yẹn olóòtú mo wà pẹ̀lú yín. kò lè ṣe kó má ṣẹlẹ̀ ok ìwọ ni kò dáàbò bonú ilé ẹ ṣe ní life kí n tó padà sí question yìí ibi lọ́mọ tí ń tún tẹni ṣe ibi lọ́mọ tí ń ba tèèyàn jẹ́ ẹ jẹ́ kí n demystify yẹ inú Al-Qur'an Karim gbàtọ́lọ́run fẹ́ dá wa àwọn màláìka bismillahir rahmanir rahim wọ́n lọ́lọ́run àtẹ́jẹ́ àlùfíyá ó tún fẹ́ dá síbẹ̀ yẹn wọ́n yufsidu fiha àwọn tó máa ń ṣèbàjẹ́ lórílẹ̀ wayasfiku dimaha àwọn tó máa ń tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ ọ̀rọ̀ tó wà ń bẹ òjú ń pe ní àwọn èèyàn máa ń pààyàn nú ayé nǹkan tó sọ fún ẹni yẹn tó dẹ́ lómi ò gbọ́ Kùránì nìyẹ ẹ jẹ́ kí n recap àtẹ́jẹ́ àlùfíyá ó tún fẹ́ dá síbẹ̀ yẹn wọ́n yufsidu fiha àwọn tó máa ń ṣèbàjẹ́ lórílẹ̀ wayasfiku dimaha àwọn tó máa ń tẹ̀jẹ̀ ara wọn sílẹ̀ àwọn ló máa ń tẹ̀jẹ̀ sílẹ̀ àwọn èèyàn ibi tí mo ti lọ mo fẹ́ fi ọ̀rọ̀ kan wé ọ̀rọ̀ ni ká ba lè mọ bí tá à ń lọ normal bó ṣe máa ń rí nìyẹn gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn kò ń ṣe pé kò kí ń ṣẹlẹ̀ nígbà yẹn nítorí pé social media ò tí ì délẹ̀ ṣe mọ̀ ibi tí mo ti lọ lórí ẹ̀ bàbá ta ni mo fẹ́ fẹ́ báwo ni ìdílé wọn ṣe rí these are the problems tó máa ń sábà padà happen nínú marriage yẹn tó lọ́jọ́ kan ní wedding gbogbo ọjọ́ ní marriage olóòtú ò gbọ́ kan tí mo sọ jáde. mo wà pẹ̀lú yín ó deep ọjọ́ kan ní wedding gbogbo ọjọ́ ní marriage àwa ti ṣe nǹkan ta ní báyìí ṣe problem ti yín dẹ̀dẹ̀ nìyẹn. marriage wa dọwọ́ yín. dọwọ́ yín. àti wá bá yín ṣe wedding marriage dọwọ́ yín. o gbọ́dọ̀ understand ọkọ tó fẹ́ fẹ́ ọkùnrin ìdẹ̀kẹ̀rẹ̀ a máa ń fuck up a máa ń parọ́ nítorí pé a fẹ́ tẹ́ lọ́rùn nídìí ìrìn àjò relationship jẹ́ kó mọ̀ pé wèrè ló fẹ́ láti lẹ̀ ó máa ti mọ̀ pé wèrè ló ń fẹ́ lọ bá tó bá ti wá ń disguise yẹn tó bá dín pé wá padà ń gbé wà wèrè yẹn wá ní ọkọ mi ò dé kí ṣe báyìí ìwọ gangan ló fà á ó study ẹ̀ dáadáa wà á ti jẹ́ kó mọ̀ pé wèrè rè o wèrè ni òun fẹ́ fẹ́ o ó máa ti mọ̀ obìnrin dẹ̀kẹ̀rẹ̀ wọn nájà wèrè obìnrin ló understand the marriage jù láyé tó bá say yes nǹkan kan wà ní ẹni ìjọ ò lẹ́yìn rí kẹ́nìkan fẹ́ wèrè rí. irọ́ kò possible. Alfamida mo wà pẹ̀lú yín. ibi tí mo ti lọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń sábà dárìn àjò rin ẹrú ó pọ̀ so àmọ́ bí ta fẹ́ òun la ní kó sọ̀rọ̀ tí ó sọ̀rọ̀ yìí ó yẹ kí ni nǹkan tó ṣẹlẹ̀ láàrin èyí méjèèjì ọ̀rọ̀ nípa divorce tẹ́ sọ angle ta fẹ́ wò ó pọ̀ o àmọ́ mo fẹ́ ṣe ní ṣókí àkọ́kọ́ ẹ jẹ́ ká wo angle àánú ẹni tó fẹ́ sílé ṣo láàánú ẹ̀ lójú kò sí nǹkan tó máa ń bí kéèyàn ní 1000 lọ́wọ́ kó dẹ̀ mú 900 naira lẹ̀ àwa mú 100 naira yẹn amúsápò kò sí nǹkan tó bí àánú tó ní sí ni kò sí nǹkan tó lè ṣe fẹ́ni tó bá láàánú ẹ̀ lójú ẹ jẹ́ ká lọ láàánú ara wa lójú kọ́kọ́ kó láàánú ìyàwó kíyàwó kó láàánú ọkọ nítorí pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ yẹn kọ́ lè ṣe máa bá lọ àwọn obstacles ó máa bẹ̀rẹ̀ sí ń já ìrìn àjò ló ń pè ní relationship tó bá ti wá wọnú ayé á wá di marriage mọ́ yín lọ́wọ́ relationship marriage wọ́n gbé yín mọ́ra nítorí pé ship máa ń rìn. ó deep. relationship ẹ̀kọ́ to scholarship scholarship ẹni tó bá mọ̀ òwe ló máa ń fún bẹ́ẹ̀ni scholarship òun lọkọ̀ tó máa gbé táyà yìí máa fi nípò òun náà ní nǹkan tó fẹ́ ṣe nínú ayé
relationship ọkàn yẹn ló máa gbé yín wọ ìrìn àjò marriage okay wá believe pé kí nǹkan má ṣọkàn yẹn nǹkan má ṣọkàn yẹn tó ló go through journey kan so gbogbo àwọn kíní yẹn òun làwọn bàbá yẹn àtàwọn màmá wa endurance oh my God wọ́n understand the phenomenon ayé ń pè ní kò sí bó ṣe fẹ́ jẹ́ ìrìn àjò yìí kò ń ṣe ń pò máa lọ látẹ̀kọ́ sí Ìbàdàn Port Olúwa bẹ́ẹ̀ náà. bẹ́ẹ̀ni. wọ́n kàn believe pé bó ṣe máa lọ nìyẹn no you got to understand the philosophy of life. ní pé ní àfà èèyàn máa ń nàánú ìyàwó ẹ̀ lójú ni. ẹlòmíì tí wàá bàjẹ́ kò fẹ́ kí ìyàwó ẹ̀ ṣe mistake. ẹlòmíì bàjẹ́ bẹ́ẹ̀ kò dẹ̀ sí bó ṣe fẹ́ ṣe ìwọ gangan fún ara ẹ̀ gan àfà àánú ń ṣe mistake ego ọkùnrin ti pọ̀ jù alego èmi ni mo ṣe bẹ́ẹ̀ kódà kó tún da nǹkan yẹn rú á tún dúró ti kinní yẹn ọkùnrin wọ́n lòun ṣe dá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ibi tí mo ń lọ lórí ọ̀rọ̀ yìí bàbá àánú ó ṣe kókó gan òun ló máa ń fa kéèyàn rí ní sí gbogbo àwọn nǹkan kan tó wà lọ́wọ́ èèyàn gbé ní jẹ́ kí n ṣe kinní fún ìyàwó mi nítorí pé ìgbà tí ò tí ì di báyìí èmi náà ni mo sọ di bẹ́ẹ̀ ẹlòmíì wà ó fine nígbà tó kọ́kọ́ fẹ́ ìwọ ló wọ arábìnrin yìí baby give it to me wo nǹkan tó padà dà. olóyún give it to me wá. give it to me wo nǹkan tó dà lọ́jọ́ tó ní. kò dé sí nǹkan tó fà gbogbo jọ́kíjọ́ tó bá ti ń bímọ ó máa reduce nínú Kùránì bisimilayi rahman rahim wà á mọ̀ amiru nùnà kìsì òfin kálíkì ọlọ́run bá ló gbé wa débẹ̀ ọlọ́run bá ní tí bá ti ní jẹ́kẹ́ mi yín gùn ń máa diminish ayé yín by the time you are growing older you will be diminishing gradually. physically. bó ṣe jẹ́ nìyẹn bàbá mi. o lè gbé ẹ̀wà yẹn lọ́wọ́ bí ẹrẹ torí gbogbo ọmọ yẹn la máa jálẹ̀ òun ló máa fi ní sójọ bàbá àbójọ màmá ó máa jálẹ̀ lára ọmọ ni ó ń lọ nìyẹn àfa maintenance ni ẹ máa fi ń lò gbèsè ayé gbogbo jókòjó tó bá ti ń ṣègbèsè ayé máa láàánú àwọn obìnrin wọ́n ló sanwó níbẹ̀ yẹn náà kí ló dé tá à ń ṣe báyìí náà ẹ wá láyé ń ṣe yín ayé kọ́ ló ń ṣe yín wọ́n ló understand the phenomenon yẹn ó láàánú ẹlòmíì burú á ti jẹun bá kọ́ níta àwa délé àwa ṣe báyìí kí lẹ fẹ́ jẹ báyìí o láàánú ìyàwó ẹ o láàánú àwọn ọmọ and let me tell you something tó o bá ti láàánú tẹ́mi ẹ̀ bá gùn ó gbé. bíi ti báwo. ṣé ní gbogbo ìrìn àjò ayé pátáláyé alẹ́ lọ máa ti ń dúró de ni. ẹ ṣàlàyé ẹ̀ dáadáa fún wa. òun ni ò láàánú yìí àwọn ọmọ wa fi wèrè sóríire ẹ mọ̀ pé ọmọ tó bá fi wèrè sóríire máa ń kálá òbí ni. tí gbogbo contribution òbí yẹn ò bá ti sínú ìrìn àjò ayé ẹ nítorí pé àwọn ìyá kan wà tó máa ń jẹ ọmọ tí wọn ò bá ti dá sí ìrìn àjò ẹ. olóòtú ẹ gbọ́ nǹkan tí mò ń sọ. mò ń gbọ́. tá bá ń sọ̀rọ̀ ń pa obìnrin ká tún sọ̀rọ̀ ń pa obìnrin tá bá ń sọ̀rọ̀ ń pa ọkùnrin ká tún sọ̀rọ̀ ń pa obìnrin náà o. ọ̀daràn obìnrin mi ló lóun lọ́bi iṣẹ́ tó lọ Ronaldinho ẹ̀. ṣé Ronaldinho yẹn yé yín. wọ́n lọ yọ̀ dí. wọ́n lọ yọ. ó wá dénú ilé ó tún gbé fọ́kọ ọkọ náà tún yọ. ìbẹ̀rẹ̀ orí ibú ni o. ó wá di yíyọ́ism. yíyọ́ism. ó jalè ó jọkọ. oh my God. torí spam yẹn jọ bára wọn bẹ̀ ni ẹ ti sùn. mo wà pẹ̀lú yín. àfà ní àtìbẹ̀rẹ̀ àwọn fídíòsì yìí tá a máa ń rí ó láwọn fídíòsì yìí kan tẹ́ ṣe tó go viral gan. àwọn point àwọn analysis tẹ́ fún wa ní ìgbà yẹn ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ share pẹ̀lú àwọn aráalé. olóòtú mo ti ń sọ ọ̀rọ̀ tipẹ́ àmọ́ ṣe rí nǹkan tó máa ń pè ní blow ọlọ́run ló ní lọ́dọ̀ tó bá blow nígbà tí ó yẹ kó blow ó máa blow ń blow kú blow ni bẹ̀lọ́ ti yọ owó blow. ẹ tẹ̀síwájú. bàbá ọjọ́ tòní mo dúpẹ́ fọlọ́run. alhamdulillah. ṣe rí gbogbo nǹkan téèyàn bá ti ń ṣe nínú ayé táyé bá ti ń kíyàn pé kíní yẹn ó mọ̀ ọ́ ṣe kíní yẹn kó bójútó. nǹkan tí mo ṣe tí I'm Shai kọ́lọ̀ ń jẹ́ arí màmá pẹ́ tó fi post mi. ìyá àbèjì shout out to Shai. ìyá àbèjì God bless you so much but wọ́n post mi 2021 mi ò tí kúrò school gbà náà. 2021. 2020/2021 first celebrity tó máa kọ́ post mi láyé ìyá àbèjì ni. wow. shout out to Shai. God bless Thank you so for much. your support. mo really appreciate. lẹ́yìn náà yahoo soja. wow. kọ́lọ̀ bá mi ṣe dáadáa fún yahoo soja. yahoo soja conducive fún ẹ. Thank you so much sir. Thank you for your support. lẹ́yìn náà Túndé Headnut. Túndé Headnut shout out to you. God bless you. àwọn kan wà tó bá post yẹ tó o bá ti blow o lè blow mọ́. bàbá mi Ibrahim Chatta àwọn náà tún post mi.
Madam Ṣajẹ màmá náà tún post mi. Wow. Mo blow ẹ̀rọ Ọlọ́run bá bà mí. Wow. Blow oríṣiríṣi ló wà o. NYSC mo wà ń gbọ́ náà 2022/2023 blow yẹn ní blow tí Don Jazzy follow mi. Don Jazzy follow you. Ó follow me live. Don Jazzy. Most of our videos in ẹ máa ń really lo analogy Yorùbá. Mi ò mọ̀ kò yé mi. Wow. Wallahi tallahi ó follow me live. Bàbá àwọn blow kan wà tó kọjá àfa wèrè o. Ẹ̀rù bà mí pé kí leléyìí. Àfà ìmọ́lẹ̀ Ọlọ́run ni wọ́n ń pè ní blow tó bá ti dé ó ti dé náà nìyẹn. Àwọn point wo lẹ analyse nínú àwọn videos tí àwọn celebrities tẹ kalẹ̀ yìí tí wọ́n repost. Ọ̀rọ̀ pọ̀. Àmọ́ ẹ jẹ́ kí n mú báyìí. Okay. Àwọn àgbàlagbà wọ́n ní pẹpẹ ló yẹlé. Pẹpẹ ló yẹlé. Àtẹ̀rìgbà ló yọ dẹ̀dẹ̀. Gẹ̀ẹ́rẹ́ àlà ló yẹlé wú ẹ̀tù. Kájí káká gẹlẹtẹ ló yọ ọmọ oníhun. Ìkín lòun ìkíni òkè lòun Ìjẹ̀ṣà. Bẹ́lẹ̀ yìí lòun ògbódò mọ́jálára akẹ́tù kíra wọn. Mi fún dàgbé ń tegun ẹ̀kan ṣoṣo ní kí àgbẹ̀ bàbá ilé kí wọn lẹ́ẹ̀mejì bẹ́ẹ̀ tó fẹ́ tọrọ ṣùjẹ lọ́wọ́ wọn ni. Àwọn ọ̀rọ̀ kan wà nítorí pé àjà ni wọ́n ṣe gbé wa mọ́ra. Bí àwọn ọ̀rọ̀ wo. A máa demystify yẹ. Lẹ́yọ̀ kọ̀ọ̀kan. Pẹpẹ ló yẹlé pẹpẹ òun ló ń pè ní chef. Okay. Tó bá kan dáadáa ó fìtì ilé. Okay. Àtẹ̀rìgbà ló yọ dẹ̀dẹ̀ ọ̀dẹ̀dẹ̀ ni wọ́n máa ń pè ní passage. Okay. Àtẹ̀rìgbà. Ẹ ti mọ̀? Ó ti yé mi. Òun ló fìtì passage. Okay. Gẹ̀ẹ́rẹ́ àlà ló yẹ lẹ́wù ẹ̀tù. Ẹ̀wù ẹ̀tù wọ́n kì í fi rán coat wọ́n máa fi rán agbádá ni. Àlà ní white òun ló máa fi kóṣẹ́ sí. Okay. Ó sọ̀rọ̀ ń pa fitness nǹkan tó fìtì nǹkan ló ń sọ̀rọ̀ ń pa kájí káká gẹ̀lẹ́tẹ̀ ló yọ ọmọ oníhun òun lọmọ olówó tíyẹn bá jí ìyẹn máa ta káàkà ó máa lọ ká gẹ̀lẹ́tẹ̀ ọmọ tálákà ló máa ń gbálẹ̀ ilé kò ń ṣe gbogbo nǹkan lọ́fọ̀ tó o bá ti understand the language dákẹ́. You don't know anything about this thing you are talking about it. Kò ń ṣe gbogbo ẹ lọ́fọ̀ ọ̀rọ̀ Yorùbá ni mí nítorí pé mo kéwú kí ni màá sọ Yorùbá mọ́. Àwọn ọ̀rọ̀ tí mo sọ ń gbà yẹn àwọn ọ̀rọ̀ tó kọjá àfa àwèrè ni. Wọ́n ní mọ̀nkádàmọ̀ kúdìmọ̀ ẹni tó mọ̀ bá ṣe máa ń tún fún wa rè mọ̀nkádàmọ̀ kúdìmọ̀ ẹni tó bá sìyàn wọ́n á sìn òun náà èmi ò tú bẹ́ẹ̀. Báwo lẹ ṣe tú. Mọ̀nkádàmọ̀ kúdìmọ̀ ẹni tó mọ̀ ló máa sìn ẹni tó máa sìn ẹ́ ò lè mọ̀. Oh my God. Ọ̀rọ̀ yẹn deep. Philosophy of life. Ẹ kú bẹ́ẹ̀ náà. Àwọn tí wọ́n ń post yẹ adúpẹ́ fún yín. Àwọn tí wọ́n ń share adúpẹ́ fún yín. Ọ̀rọ̀ yẹn jáde with equalism. With equalism. Ẹ̀yà ni mo jáde pẹ̀lú kọ́ra ni bàbá yìí. Oh my God. Àfà mo ti ń sọ ọ̀rọ̀ ní pé mo ń sọ ọ̀rọ̀ mo ti ń sọ ọ̀rọ̀ láti 2009. Before social media. Bàbá mo ti ń sọ̀rọ̀ tipẹ́. Mo fi Ọlọ́run búra. Mo ti ń sọ ọ̀rọ̀ tipẹ́ àmọ́ nǹkan tí mo kàn rí bẹ́ẹ̀ ni pé ní ọ̀rọ̀ wisdom ni kò kì í ṣe ọ̀rọ̀ knowledge. Kí ni ìyàtọ̀? Ó yàtọ̀. Wisdom àti knowledge ó yàtọ̀. Àwọn èèyàn ń dàrú ni. Ẹ̀yàn ọ̀nà inú ẹ̀ fún wa. Ṣé tó bá ti ń sọ̀rọ̀ wisdom if care is not taken ọ̀rọ̀ yẹn ò ní pẹ́. Okay. Bẹ́ẹ̀ ni nítorí pé o ò ní àmù. Àmù ni knowledge. Okay. Ìyẹn á máa ran wisdom lọ́wọ́. Ọ̀rọ̀ wisdom nìkan ló ń sọ kò ní nǹkan tó ń kà ó dẹ̀ gbọ́dọ̀ kà nǹkan nítorí pé tó bá ti ń kà nǹkan ló máa sọ nǹkan. Tó bá ti ń kà nǹkan ló máa sọ nǹkan. Àfààní kìtàbàkà in àrọ́tàlí kìtàbà gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sọ ọ̀rọ̀ láyé is a must for you to read assiduously. To read assiduously. Àfà you read omnivoriously. Oh my God. You read voraciously gbogbo ẹ̀ ló wà nílẹ̀. Gbogbo ẹ̀ pátá ló wà nílẹ̀ Ọlọ́run dẹ̀ ló ṣe bẹ́ẹ̀. Àfà kò kàn kọ́kọ́ ó dẹ̀ fẹ́ sọ nǹkan
ó dẹ̀ fẹ́ sọ nǹkan àwọn tó dẹ̀ ń gbọ́ ẹ̀ wọ́n ní làákàyè ẹ̀ rí comment section sí ẹ̀ rí wọ́n tún sọ bí tó kù sí aláyé yìí fara ẹ̀ balẹ̀ gbà tó yẹn pé àwọn ọmọ ẹ̀kọ́ ló ń bá sọ̀rọ̀ àwọn eléyìí ò rán ẹ̀ wọ́n á sọ ń sìn wọ́n á dẹ̀ tún sọ bí tí làákàyè dé wọ́n á sọ level ò ajúra wa lọ tó yẹ máa ń sọ fún gbogbo èèyàn nípe ní àfà má máa bìlífù pé wọ́n nìkan ló mọ̀ ọ̀rọ̀ sọ má máa bìlífù pé wọ́n nìkan ló nímọ̀ nú ayé àwọn àgbákò mímọ̀ ń bẹ nú ayé bẹ́ẹ̀ ni tọ́pọ̀ máa wù ẹ́ báyìí àlàyé yìí ibi tó mọ̀ rèé nítorí pé gbogbo ẹni tó bá ti ń sọ ọ̀rọ̀ àṣírí ẹ̀ ò kí ń bò fáyé ẹni tó bá ti ń sọ̀rọ̀ àṣírí wàká ìntàrọ̀ mi sọ mítìn lákàmọ̀ọ́jìbùn àwọn lákàmọ̀ọ́jìbìn ziyadatuhu àwọn nakisuhu fi takalumi gbogbo ẹnikẹ́ni tó bá ti ń sọ̀rọ̀ lóòtú àfà àṣírí wọn ò kí ń bò fáyé àfà gbogbo nǹkan tó ń sọ yẹn làwọn kan mọ̀ ń pa ẹ̀ so by the time tó bá ti ń sọ̀rọ̀ wọ́n ti ká àlàyé yìí ẹ wo ibi tójú ẹ mọ̀dé nítorí pé èèyàn ò kí ń kẹ́kọ̀ọ́ tó ń kọ́ wá lóhùn ò kẹ́kọ̀ọ́ mọ́ èèyàn máa ń ka yunifásitì tán ni èèyàn kì í kẹ́kọ̀ọ́ tán yẹn máa ka yunifásitì tán yunifásitì ní level náà ó bá gba ní 400 level ó dẹ̀ bẹ̀rẹ̀ masters ó dẹ̀ gba phd lẹ́yìn náà ó dẹ̀ gba professor ó tán but ó gbọ́dọ̀ máa kàwé sí you read wàá kàtírà wàá kàwé wàá ṣe research wàá travel bẹ́ẹ̀ ni knowledge máa ní knowledge travelling yàtọ̀ sí knowledge inú ìwé o fètètè ló máa ń pè fètètè mo rí real life ṣé english word ni no yorùbá ni fètètè ok gbogbo àṣíríism tẹ́ ń lo yẹn ṣé ẹ̀yin lẹ́ ń coin ni èmi ni mo coin ni ẹ̀ the theory of àṣíríism ṣe rí ọ̀rọ̀ yẹn ó la lórí philosophy ok ẹ jẹ́ kí n demystify yẹn nínú àwọn ọ̀rọ̀ tó gbé mi jáde nígbà náà òjò onírọ̀ kó má pọ̀ lọ́kadà òjò má pọ̀ lọ́kadà ṣáá ni wọ́n dá ringington mọ́ fóònù ni kátàràtì problem ojú ni làkúrò ìgbé ni problem orúnkún akòkòrò ni problem eyín ẹ̀fọ́rí ìtúlu ìran orí ló máa ń ṣe ewu ò ní choice kò síbi tí ò ti lè jáde olóòtú ò gbọ́ nǹkan tí mò ń sọ ewu ò ní choice kò síbi tí ò ti lè jáde olówó àtẹlẹ́wọ̀n ìgbésí ayé kan náà lọ́jọ́ ń lò to some extent bí ti báwo wọ́n máa ń gbébọn tẹ̀lé olówó ni wọ́n máa ń gbébọn tẹ̀lé lẹ́wọ̀n ni oh my god géètì olówó fẹ̀ géètì ẹlẹ́wọ̀n náà fẹ̀ ọmọ tó bá fine òun ló máa fi ń polówó bọ́ǹfìtà gbogbo àwọn kìíní yẹn àṣírí ni òun ni mo fi pè ní the theory of àṣíríism according to philosophy àṣírí life àṣírí ayé ó yá òun la code la fi síbẹ̀ a ṣe kọ́ọ̀sì kan 300 level wọ́n máa ń pè ní sociolinguistics socio means society while linguistics means language so we are considering the society and the language to use nǹkan tó bá fẹ́ gbọ́ ni kò sọ fún wọn olóòtú wọ́n ti ń gbé kíní yìí wá ẹgbẹ́ wa débẹ̀ èèyàn kì í sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún Nigerians fún èèyàn máa ń sọ nǹkan tó bá fẹ́ gbọ́ fún wọn ni bí ti báwo Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ní sayati ala nasi sanawatun kada'atun yusaddaqu fiha al-kadhibu sayati ala nasi sanawatun kada'atun yusaddaqu fiha al-kadhibu wa yusaddaqu fiha as-sadiqu wa yu'tamanu fiha al-ka'inu kí ni túmọ̀ ẹ jẹ́ kí n demystify yẹ okay Ànábì ní tó bá di àwọn àsìkò kan sayati ala nasi sanawatun kada'atun Ànábì ní tó bá di àwọn century kan century ìtànjẹ ni century ìtànjẹ ìtànjẹism yusaddaqu fiha al-kadhib Ànábì ní gbogbo olódodo ní ríbi dé sí gbogbo àwọn tó bá mọ ọ̀rọ̀ palamama hail gbogbo olódodo wọn ní ríbi dé sí gbogbo àwọn tí wọ́n jẹ́ 419 àgbákò ẹ̀dá wọn la máa fi sórí ipò ohun kan tó padà ṣẹlẹ̀ ń sìn àṣírí ni ẹ má kàstì ẹ àwọn tí wọ́n ń gbọ́n lé wọ́n ti mọ nǹkan tí mò ń sọ wow bó ṣe jẹ́ nìyẹn nǹkan tó ń ṣẹlẹ̀ ń sìn Ànábì ti sọ wọ́n ti rí láti gbà yẹn Ànábì ní wayo tamanu fi al-ka'inu wa yuqawwanu fi al-amin wa yanpiqu fi ar-ruwaybida
kila wa man ruwe bi do qala ar-rajulu atafiu ar-rajulu alladhi la shay'a fi ra'sihi yanfiqu fi amri al-amma Ànábì ní gbogbo en tó bá ti sọ fún pé tó ń bá dé bẹ́ẹ̀ nǹkan ni wọ́n máa Ànábì lè máa padà sunkún lórí ẹ̀gbẹ̀yìn ni Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam. tí bá dé bẹ́ẹ̀ nǹkan ni wọ́n mọ́ tí bá ṣe kíní kankan ní ṣe báyìí mọ́ Alfamida òun ló máa fà tẹ́yìn máa fi dìbò nǹkan tẹ́yìn bá fẹ́ gbọ́ la máa sọ fún yín àní sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún yín tá bá ti wá wọlé empty promises tá bá ti sọ nǹkan tá máa ṣẹlẹ̀ fún yín ẹ̀ ní dìbò fún wa ní dìbò tá bá ti sọ tọrọ fún wa ò ní dìbò òun ni mo fi sọ fún yín pé níyàn kì í sọ nǹkan tó máa ṣẹlẹ̀ fún Nigerians èèyàn máa ń sọ nǹkan tó fẹ́ gbọ́ fún ni. Oh God, that is Nigeria for you. So philosophy kan o gbọ́dọ̀ understand díẹ̀ kò ń ṣe gbogbo ilẹ̀ máa ti ń sòótọ́ Nigeria ló wà. ẹ ti ń sọ àwọn ọ̀rọ̀ yẹn láwọn táyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ but ó máa ń ní niche tó máa ń take yàn láti point kan lọ sí next level. Ibo lẹ padà delve sí nínú gbogbo àwọn analogy tí ẹ mọ̀ tẹ máa fi ń sọ̀rọ̀ nígbà yẹn. Olóòtú ọ̀rọ̀ yẹn ò yé mi o. Ok, ẹ jẹ́ kí n tún rephrase. Ṣé as a content creator èmi mo lè sọ pé ok let me do a Yoruba comedy content. Ok bóyá kò ní traction. Ẹ jẹ́ kí n tún ṣe bóyá bí tó máa jẹ́ bí investigative content bí ṣẹ̀ṣigẹ́t. So tí èèyàn bá tún gain traction mo lè tún bọ́ sí comedy. But ìkan lèèyàn máa ṣe táwọn èèyàn máa wá gbà then as the owner of that content you now be like okay this is gonna be my niche. If it is the comedy that gained the traction for me eventually then I will go for that comedy. You understand? Èwo lẹ ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín sìn mo mọ̀ pé you are very knowledgeable in Islam, Arabic. You are very knowledgeable when it comes to English as a linguist. You are very knowledgeable in Yoruba tradition. Èwo gangan lẹ ṣe tẹ́ wá fi pé okay eléyìí ló jẹ wọ́n. Now let me delve. Tí bá ní kí n wo ọ̀rọ̀ tẹ́ sọ yẹn. Ó máa ní kan tó pick. Tó pick. Bẹ́ẹ̀ni. Ṣé English ni? Ṣé Yoruba ni? Ṣé Arabic ni? Bàbá ṣé kí n má parọ́ fún yín. Mẹ́tẹ̀ẹ̀ta ló pick pọ̀ nínú fídíò kan ṣoṣo. Nínú fídíò kan ṣoṣo. Fídíò wo nìyẹn? Níbi tí mo ti sọ pé dey play Ọlọ́run ló kọ́kọ́ sọ dey play. Àbí ti bá wò. Àwọn èèyàn ṣì ọ̀rọ̀ yẹn gbọ́ comment section mo dẹ̀ bẹ̀rẹ̀ sí tọrọ istigifar. Báwo lẹ ṣe put ẹ̀ tó fi dé pé wọ́n ní misconception. Ṣé rí Nigerians àbàjẹ́ láwọn aspect kan. Ẹ demystify ẹ. Nigerians kò fẹ́ gbọ́ tuntun ó dùn ọ̀ yẹn ló fẹ́ máa gbọ́ lọ. Fẹ́ máa recycle. Kò dẹ̀ ń ṣe ó dùn ọ̀ làwọn people yẹn ń gbé wá. Àwọn people. Àṣírí ni mi náà mọ̀. Ẹ jẹ́ kí n demystify yẹ. Ṣé rí kẹ́límọ̀ dey play àwọn ọmọ ọ̀tá ló máa ń sọ. Àmọ́ dey play tí mo sọ yìí mo wá lọ́lọ́run ló kọ́kọ́ sọ gbà tóun máa kọ́kọ́ hit ẹ̀ ó ní mò ń sọ pọ́lọ́run sọ slang. Ok kí wàá ní ẹ ṣàlàyé ẹ̀ fún wa dáadáa. Ok ṣé mo pé bí tóun gbọ́ yé sí nìyẹn èmi wá demystify yẹn pé mi ò sọ fún ẹ pọ́lọ́run sọ slang jẹ́ kí n mú àyà wá tó báàkì ọ̀rọ̀ tí mo sọ yẹn Ọlọ́run bá sọ ní Al-Qur'an Al-Karim ní Suratul Hadid Ọlọ́run bá ní àyìn lámù ẹ lọ́mọ o annamọ́lẹ̀ hayatu dunya dájú ilé ayé tẹ wáyé o láìbùn dey play ni. Mẹ́sẹ̀gì tí Ọlọ́run pass nínú àyà yẹn ibo ni dey play ti jẹyọ ń bẹ̀. ṣe ní láìbùn eré ni. Kí wá ní eré kí wá ní dey play ṣé kò ń ṣe kankan náà ni. But Ọlọ́run pé torí pé àwọn ọ̀tá ló máa ń sọ òun ló fi tètè wá criticize mi pé àlàyé báwo ló máa ń sọ pé Ọlọ́run ló sọ pé dey play òun dẹ̀ ló sọ nǹkan tó wà ń bèrè ìwọ ló farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ nǹkan tó wà ń bèrè tó bá já sí pé ní ayé jámọ́ nǹkan kan ni Ọlọ́run ò ní fi wé eré. Ayé ò jámọ́ nǹkan kan dey play. Keep play ni wọ́n máa ṣeré ń tiẹ̀. Tá bá ti ṣeré yín tán ẹ máa wá bá mi. Àfáà mi. Àṣírí làwọn kíní yẹn wọ́n ló gbọ́ yé. The philosophy of àṣírí. Àwọn tó ń sọ́sọ́ pé bí ẹ bọ́ pẹ̀lú ẹ ṣe rí ni àṣírí làwọn kíní yẹn òun gan ò mọ̀ nítorí pé ìgbà tóun bá sọ tán òun gan máa tún lọ gbọ́. Àwọn wo ló máa ń gbà wọn. Òun mo fi sọ fún yín olóòtú mo láṣírí ni gbogbo kíní yẹn. Ẹ máa ń ní inspiration máa ń ní ibi tẹ́ máa ti ń tàpẹ̀. Àṣírí nǹkan tí wọ́n ṣí tí wọ́n tún rí ni.
wọ́n ṣí báyìí wọ́n dẹ̀ wo bẹ̀ wọ́n rí. tún rí olóòtú ọlọ́run ló wà ní gbogbo kinní yẹn mo tú kinní yẹn ó dàrú àwọn kan ó yé wọn afa ayé ò já mọ́ nǹkan kan àmọ́ àyà kan mo fẹ́ demystify. ẹ gbé wa débẹ̀. nínú àyà yẹn náà ni mi ò mọ̀ bóyá ó máa gbà wọlé àmọ́ màá sì sọ ná. ẹ jẹ́ ká gbọ́. life is vanity ó dìgbà téèyàn bá kú. life is vanity ó dìgbà téèyàn bá kú. ẹ lè gba theory yẹn ẹ dẹ̀ lè má gbà but bẹ́ẹ̀mi ṣe gbọ́ yé ni mo ṣe sọ yẹn màá dẹ̀ demystify yẹn. ẹ demystify yẹn. ọlọ́run bá sọ ní Al-Qur'an ọlọ́run ní wàmọ́lẹ̀ hayatu bisimilayi rahmanir rahim ọlọ́run ní wàmọ́lẹ̀ hayatu duniya illa mata'un li gurur ọlọ́run ní láìfù tá à ń lò yìí ó dùn tóòtọ́ àmọ́ ìtànjẹ ni. bíi ti báwo. láìfù tá à ń lò yìí ó dùn tóòtọ́ o àmọ́ adùn rẹ̀ ìtànjẹ ni. Àkọ́kọ́ the first philosophy in that aya adùn ló kọ́kọ́ gbé síwájú vanity ló gbẹ̀yìn ẹ̀ so tó bá yìí wà nínú ayé jayé. tó bá sì wà nínú ayé jayé. nítorí pé olówó lọ́wọ́ ló ṣe ń ronú pé life is vanity o ò lè gbọ́ kíní yẹn yé ó yìí ń dàrú mọ́ wọn lọ́wọ́ there is more to life than what we see. kò ń ṣe oúnjẹ nìkan la wá jẹ ń bíbá yìí tó bá ti jẹun ìṣẹ́bùṣe mo lọ́wọ́ owó ìgbà yẹn mà nìyẹn oúnjẹ nìkan kọ́ la wá jẹ ń bí o once you are still in life you still have a purpose in life so lo life yẹn bó ṣe yẹ kó o lò okay life is vanity kò lọ fà ẹ gbé mọ́tò yín wá. ó ti yé mi ó ti padà yé mi life is vanity ẹ kó gbogbo tó wà lákàntì yín wá ẹ kó wá ṣebí vanity ni ẹ kó wá. These are the reality tá a fẹ́ gbà Nigerians ní agídí wọ́n wá tún fi ẹ̀sìn dàrú nítorí pé kí ìkànnì tí ò gbọ́dọ̀ sọnù mo kó dọ̀rọ̀ yẹn ni àbí kí n là á ni. ẹ là fáwọn tí àwọn aráalé. kí ni gbogbo ìjọ́kíjọ́ tá bá fẹ́ bá yín sọ̀rọ̀ àfi kó wà nú ẹgbẹ́ kan tó bá ti sínú ẹgbẹ́ kan àní lè rí yín bá sọ̀rọ̀ so gbígbàdúrà àwọn kan ló ṣe lórí wa nítorí pé ìjọ́ tó bá ti fọ́ tí wọ́n ti fọ́ à ń control ra wa ni bó ṣe ń control wa làwọn kan ń control àwọn náà olóòtú ò gbọ́ nǹkan tí mo sọ ń bẹ̀ yẹn. à ń control ara wa ni. bó ṣe ń control àwa làwọn kan ń control àwọn náà. jókòó síbẹ̀ tó yẹ mo sọ fáwọn èèyàn ẹ̀yin actors àbí kí n láwa actors àbá àwa la mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ní industry ẹ̀yin tẹ̀ ń wò wá nù lé ẹ̀yin náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nù lé yín fíìdì oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìwọ ló mọ fíìdì yín sí ìwọ dẹ̀ ló ń dá sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí so assumption ni ó yẹ kọ́lọ́pàá sí ẹ lọ́wọ́ kọ́fí handcuff sí ẹ lọ́wọ́ ni nítorí pé ẹnu ló máa ń ṣì sọ ẹsẹ̀ ló máa ń handcuff tó bá dẹ̀ wà wèrè ju Alfamida epo sílùú ìyẹn ò ní kọ́ máa rí epo gbé ẹ lọ sí police station òun àṣírí ni ẹ̀yin jọ́ ò lẹ́yìn pé èèyàn fẹsẹ̀ ní police station rí kò possible láyé wọ́n á gbọ́kadà àbí mọ́tò wọn máa gbé e lọ ẹnu ló fọ́kọ̀pù ọwọ́ ni wọ́n handcuff torí ẹ̀ gbogbo jọ́kíjọ́ táwọn bá ti jí pátápátá ó máa lọ bá gbogbo oríkèéríkèé ara spiritually á ní mo tún ti jí láàárọ̀ yìí o ẹ má bà tèmi jẹ́ o àwọn ló máa wá wèrè ẹsẹ̀ ló máa handcuff àwọn ló máa wá wèrè ẹsẹ̀ ló máa handcuff orí ẹ̀ tí ò pé yẹn wá débi tó ń lọ o understand the life o mo fi sọ fún ẹ má yẹ kẹ́nìbọ̀dì gbé ẹ wọ́ra ìwọ nìkan ni ìwọ nìkan ni olóòtú ìwọ nìkan ni ìwọ nìkan ayé kan ní ẹ nínú ayé tó bá ti kúrò nínú ayé tiẹ̀ ló kúrò gbogbo ayé kan ló kúrò máa kẹ́nìbọ̀dì gbé ẹ mọ́ra ó wà lérò àfa èèyàn máa ń ṣiṣẹ́ individually ni nítorí kó ba lè jẹun collectively. èèyàn máa ń ṣiṣẹ́ individually kó lè jẹun collectively ẹ yànnà náà dáadáa. tó bá dáa fún ẹ tó bá pẹ́ dé meeting ó wà okay. ó ti yé mi. tó bá dáa fún ẹ tó bá pẹ́ dé meeting ẹbí it is fine. it's all good. ìwọ ló fẹ́ parí gbogbo nǹkan wọ́n máa ń pè nǹkan ní round off èèyàn kì í round up ìsọkúsọ ni èèyàn kì í round up tó bá round up nǹkan o fẹ́ arrest èèyàn ní round off o fẹ́ parí nǹkan ni so gbogbo ọ̀rọ̀ táwọn sọ meeting látàárọ̀ tó máa round off pẹ́ dé òun bínú orí ẹ̀ dàrú ni ó ní kí lẹ sọ wọ́n ní àgbàtẹ́ ẹ̀sìn bí owó
expect ìyá wèrè gan gbàtẹ́ ẹ̀sìn bí a discuss 5 million ó lóun máa fún yín 10 million torí ẹni tí ò bá lówó lọ́wọ́ òun ló máa sábà ṣàdúrà bẹ̀rẹ̀. mi ti bá wo. àṣírí ni ìjọ wò lẹ́yìn lówó kó ṣàdúrà bẹ̀rẹ̀ ẹ sọ. ó máa pẹ́ dé wá gbá ẹ má bínú Alhaji Musa lọ sí meeting kan ní Ìkòyí ni ẹ má bínú wàláyà bínú ẹ mọ̀ ṣẹlẹ̀ ẹ máa ní kó send 10 million kan sí kó lórí ẹbí kó mú 1 million dání Alfamida case close ni owó máa ń da nǹkan rú ni owó yàn ya wèrè gan. tóyè mo sọ fún yàn gbogbo Alfamida kórì ẹ pé o gbogbo nǹkan tó bá ti ń ṣe Alfamida owó ó ṣe kókó gan o máa ẹ̀kọ́ lọ́run yọ kíní ẹ̀ kú òun ayé ẹ o wàá di nuisance òjijì wàá tọrọ jẹ kò sí nǹkan ó má dìdakúdà nítorí pé orí nǹkan jẹ ló fi ń sòótọ́ ọba Sónímọ́nì sọ̀rọ̀ kan mú láìkọ̀rọ̀ yẹn ó ní èyí ọba rí nǹkan jẹ ni ọmọlúàbí èèyàn máa ń wà òkè nítorí pé orí nǹkan jẹ ló ṣe ń ṣọmọlúàbí bàbá mi ó máa ń le lójú ẹ̀ débi pé ní èèyàn ó dẹ̀ máa wùwà ọ̀daràn ẹni àdádì kí ló sún yín débi kò sí nǹkan tó fà á orí burúkú ló máa ń súnyàn débẹ̀ torí òṣì ó máa ń bí ìpọ́njú òṣì ó máa ń bí ìpọ́njú ó máa ń bí ọ̀fọ̀ ó máa ń bí orí ibú ó máa ìbíkúbí ni òṣìísìmù máa ń bí fún yàn òṣì mẹ́ta ló wà lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ òṣìísìmù òṣìkọ́lọ́jì àti òṣìṣìp. kò yé mi o. òṣì ní kátígírì o. Alfamida. àwọn òṣì tọ́lọ́run dídí fàlùbáríkà sí èèyàn á máa wò bí àkọ́bí ewúrẹ́. really wàláì tàláì bí èèyàn ṣe máa wò rí tẹ́bi bá padé stage kan Alfamida wọn ò ní kọ́kọ́ fún lóúnjẹ tó heavy wọ́n máa ní kọ́ fún lógì because tó bá fún lóúnjẹ tó heavy ó lè gbàbẹ̀ lọ́bọ́ lọ́hùn. òṣì ò dáa mo mọ nǹkan tí mò ń sọ. bẹ́ẹ̀ni. òṣì òṣì mo mọ nǹkan tí mò ń sọ tó sì bá dé stage kan tó bá lọ ságbo Pàṣọ àbágbo kí n dọ́kọ̀ Saheed Osupa tó bá ń náwó inú mama bí ẹ ṣówó ẹ lọ́nà ni self of entitlement ló kó bá wa ń lu yìí. àfà ó lọ sí Mẹ́kà ó dẹ̀ ní kó fún ẹ 10,000 kò wá fún ẹ ó wá ń sọ̀rọ̀ ẹ̀ káàkiri àdúgbò kókò fún ẹ 10,000 tó ń béèrè yẹn ṣé wọ́n ló bá ṣiṣẹ́ ó ṣiṣẹ́ nobody tó jẹ́ ní nǹkan kan àfà ẹ̀sìn ló bí àánú. ẹ̀sìn ló bí àánú. mi ò lè fún ẹ lówó òṣì nǹkan kan fún mi náà mo tọ́ wáyé pé mo wo ẹ̀sìn máa gá ẹ kì í fún ẹ̀sìn ló bí àánú kò sáànú ní ìwé. ó ṣe nítorí Ọlọ́run ni. ó ṣe nítorí Ọlọ́run ni ẹ̀sìn ló bí àánú tí ó bá ṣe bẹ́ẹ̀ normal ó ṣiṣẹ́ fún so kò ní láti fún ẹ lówó náà self of entitlement làwọn olóyìnbó máa ń pè kí ló dé tá à ń ṣe báyìí. àfa ṣé bẹ́ẹ̀ ṣe nímọ̀ Islam tó yìí ṣé ẹ máa ń ṣiṣẹ́ àfà táwọn èèyàn máa wá bá yín ráwọn èèyàn tó wá bá yín pé àfà ẹ bá mi wo nǹkan kan àbí nǹkan kan kò ṣẹlẹ̀ sí rírí. èmi ò mọ̀ kankan wò nǹkan tó náà ní kó ní kálukú wá ṣe inú ayé ọ̀tọ̀ọ̀tọ̀ o mi ò mọ̀ kankan wò tó bá ti yẹ níyì tí mò ń sọ fún ẹ yìí tó bá ti gbọ́ pọ́blẹ́mù tiẹ̀ ni nítorí pé ọ̀rẹ́ máa ń yé ni ọ̀rọ̀ yẹ máa ń yé èèyàn. ọ̀rẹ́ máa ń. ọ̀rọ̀ ó máa ń yé ni ọ̀rọ̀ ó dẹ̀ máa ń yé èèyàn. ok. bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ máa ń yé èèyàn. ó dẹ̀ máa ń yé ni ó máa yé ẹ nítorí pé ní ìwọ tó ń sọ náà wọn bí ẹni kó má lọ gbọ́. We are learning bàtà one school bàtà 300 level only we learn we unlearn and we relearn. we learn we unlearn and we relearn. Mama believe pé làákàyè tiẹ̀ nìkan ló lè help life. àwọn ẹlòmíì believe bẹ́ẹ̀ tó bá ti good bẹ́ẹ̀ máa believe pé ìlàkàyè tàwọn nìkan irọ́ o sórí ibi tó wò ń pò gbọ́n sí yẹn ó súnmọ́ kí wọ́n yọ àgọ̀ ńbẹ̀ gbọ́n nǹkan táṣà kan sọ ni ó ní ọgbọ́n ìwọ ló gbọ́n jù àgbọ́n gbọ́n jù ọgbọ́n a máa mọ́ lọ́gọ́gọ́gọ́ a máa mú ọlọ́gbọ́n gọ̀ ìwọ ló gbọ́n jù sọdíkì ni wà bí ìjọ tí life bá pùn sí ẹ ló máa mọ̀ pé ò gbọ́n nítorí pé yàn kì í gbọ́ kọjá nǹkan tó bá olóòtú ti sùn. mo wà pẹ̀lú yín. o lè gbọ́n kọjá life lọ. o lè gbọ́n kọjá life lọ. torí pé o gbọ́n yẹn torí pé kò tí ì ṣẹlẹ̀ sí ẹni kóòtù kan wáyé lẹ́jọ́ mẹ́ta yìí ó ní it cannot happen to me it cannot happen to me ó wá sọ síbẹ̀ pé ní so na you and God create this world abi. Afa kọ́lọ́ máa fi ṣọ́ ẹ̀ máa ṣọ́ wa. Àmín. It has been exciting, talking to you on the show today. You have actually touched on some areas tí èmi gangan fúnra ara mi tí mi ò really mọ̀. Then mo mọ̀ pé àwọn ará ilé náà wọ́n ti learn one or two from you today. Ẹ ṣé gan torí knowledge ó lọ far gan. Knowledge is insatiable. Kí ni another vocabulary lò fún knowledge? Knowledge. Tí bá ní kí n wò bó ṣe ń gbé wáyìí knowledge is indispensable ṣé wà
indispensable yeah. ṣó wà ó wọlé. ok knowledge ó kọjá ṣé ẹgẹ́ ń gbé yín débẹ̀ ẹgbẹ́ àdébẹ̀. ṣé knowledge ó máa ń ṣí ojú èèyàn ni. Knowledge is power. It's light. Bàbá mo ní professor kan ní LASU tí bá ti lọ bá wọn mi ò kí ń sọ kẹ́lẹ́mọ̀ kan lọ́dọ̀ bàbá yẹn ó wá ní àbúrò ó kí ń sọ̀rọ̀ ní mo ní bàbá kí ni mo fẹ́ sọ níwájú yín ìjọ́kíjọ́ tó bá ti ń sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àgbàlagbà wọn ní risk nìyẹn tán. ọmọ náà ti mọ̀ jù ọmọ náà ń ṣò. wọn ò ní release ẹ̀ tán wọn ò ní release ẹ̀ tán so bó bá yẹ débẹ̀ yẹn ìwọ ṣáà ti máa ṣe bẹ́ẹ̀ nígbà kéwú gbogbo kíní yẹn ló máa sọ látòkè délẹ̀ because knowledge ìmọ̀lẹ̀ yẹn máa fi ń ṣègbésí ayé torí ẹ̀ ní téèyàn bá ti ń pèyàn ti ń tọ́mọ Alfamida má tọ́ wọn nítọ́ owó nìkan nítorí pé ní owó láìsí ìmọ̀ wisdom knowledge and understanding kíní yẹn máa lọ sí ó máa lọ sóko ni tó bá ti fún ọmọ ní education tó ti fún ní ó yẹ mọ̀ pé guide ni wọ́n ń pè knowledge guide ni kò ń ṣe ń pàfẹ́ wùwà wèrè ìmọ̀ ló ń guide wa. Báwo la ṣe wá bá yín di kíní ìyá ó ti fuck up ó tún fuck up ìmọ̀ tó wà lára ẹ̀ so o gbọ́dọ̀ wà very very careful àwọn èèyàn dẹ̀ ń ṣọ́yàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń ṣọ́yàn ìmọ̀ ẹ wo gbogbo tọ́pìkì mi láyé tí mo ti discuss láyé ìmọ̀ a kó 90%. a kó 90%. In fact ẹ ti share a lot pẹ̀lú wa lórí ètò lẹ́ni inú wa dùn gan ẹ ṣeun gan God bless you. àwọn fans yìí tó ń wò yẹn mọ̀ pé kì í rí Alfamida ní interviews ilé ìtawá rí wọn yìí inú wa dùn kí àwọn fans yìí. ṣẹ́rí àkọ́kọ́ mo kọ́kọ́ dúpẹ́ fọlọ́run olóòtú ẹ bá mi dúpẹ́. Alhamdulillah ẹ ṣe gan-an. Ọlọ́run ni àkọ́kọ́ tí mo kọ́kọ́ dúpẹ́ fún mo dúpẹ́ fáwọn òbí mi àwọn ẹbí mi mo dúpẹ́ mo wá dúpẹ́ fáwọn fáǹsì mi bàbá kò easy láti máa fi dátà máa wòyàn. òótọ́ lẹ sọ. dátà lásìkò tá a wà yìí o gbogbo ẹ̀yin tẹ́ ti ń follow mi from day one ọ̀pọ̀lọpọ̀ àwọn fáǹsì mi ò rí wọn rí ọ̀pọ̀lọpọ̀ wọn mi ò rí wọn rí tí wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ Ọlọ́run lára mi nítorí pé philosophy tèmi jọmọ́ tí wọ́n ní ẹ jẹ́ tó yà mẹ́ẹ̀. Philosophy tí wọ́n jọmọ́ ti yín. òun ló fà tó fi ń gbọ́ mi ẹlòmíì máa gbọ́ máa kí ọ̀dẹ̀ wo lélẹ́yìn sọ so philosophy ti tiẹ̀ kò jọmọ́ ti tiẹ̀ nìyẹn torí ẹ má máa bínú gbogbo èèyàn ò lè gbá tiẹ̀ gbogbo èèyàn kọ́ ló gbà tọ́lọ́hun. gbogbo èèyàn kọ́ ló gbà tọ́lọ́hun gan. ẹlòmíì á máa ronú bí adìyẹ kí gbogbo ayé gba tiẹ̀ ṣé ìwọ ló ń bọ ni kéèyàn máa sọ̀kò sọ́yà kéèyàn máa gúnyán bọ́ gbogbo òlu ìyẹn ò mí pé káyé nífẹ̀ẹ́ kéèyàn máa sọ̀kò sọ́jà ìyẹn ò mí pé kó má lọ́rẹ̀ẹ́. ìdìdí àjànàkú òun ló máa ń fa ọ̀tá àjànàkú. ìdìdí àjànàkú. òun ló máa ń fa ọ̀tá àjànàkú. ẹ kì í demystify ẹ. demystify ẹ. ìdìdí àjànàkú ìdìdé tó dìde ìdìdéism of àjànàkúism so gbogbo àwọn ọ̀tá tó máa ní àwọn ọ̀tá àjànàkúism náà ló máa kó fún ó lè dìde àjànàkú kí hàn tí wá bá ẹ kò possible àjànàkúism kọlu àjànàkúism wọ́n máa bá kí ló wá ṣẹlẹ̀ bá ìdìdé tí wọ́n náà dìde ìdìdé òun ni Yorùbá fi ní ìdìdí àjànàkú òun ló máa ń fa ọ̀tá àjànàkú ó lè dìde big kọ́ máa fún ẹ ládánwò bíìgì ó yẹ mọ̀ ní sọ fẹ́yìn pé ní àfà tó bá fẹ́ lo ògo nínú ayé àfà lọ́pàlẹ̀ mọ́ ogun ògo yẹn. ó lọ fà. ẹ̀yin fẹ́ rógo lóní ò fẹ́ rógun dey play my fans. àwọn Yorùbá wọn ní gbogbo ẹni tí wọn bá kíkú ọ̀fọ̀ wọn kì í kú kí oríire. tíọ́rì yẹn kò yé mi. but àwọn ìrìn àjò kan wà nínú ayé ó máa padà yí ẹ. bàbá mi oríire ló oríire kọjá ojú tó fi ń wò ó torí ẹni gbogbo tó bá ti wà lókè wọn gbọ́dọ̀ máa bú wọn ìwọ tó ti lè control nulẹ̀ ó lè control nulẹ̀ ìyàwó ẹ ló kó gbàtí fún ẹ̀ǹjẹ̀ ta yìí ìyàwó ẹ kó gbàtí fún ẹni kìnìkà irọ́ oríire lọ fà o oríire ó lọ fà ju bẹ́ẹ̀ ṣe ń wo yẹn lọ so gbogbo àwọn fáǹsì mi pátápátá ní Nàìjíríà máa ń dárúkọ Nàìjíríà àwọn èèyàn understand kìíní yẹn ibi tó ti ṣẹ̀ wá ní kó kọ́kọ́ dárúkọ má lọ yẹ kọ́ níbọ̀dì gbé ẹ mọ́ra kódà dey play ibẹ̀ yẹn da àfà gbogbo obì ni wọ́n ti ń kádìyẹ alẹ́ àwọn ọkọ̀ kí ń gbádìí yẹn tí wọ́n hàn ní
ó ti yé máa manage ibi tó wà Ọlọ́run ló dá ẹ síbẹ̀ ẹ ní pé tó bá bímọ sí Nàìjíríà ní bó ṣe máa ń sunkún máa ń yàtọ̀ bí ti bá wò wẹ́ẹ̀ olóòtú ti sùn mo wà pẹ̀lú yàtọ̀ síra wọn ẹ lọ́wọ́ ké London àti kó Nàìjíríà bàbá mi kò jọ mọ́ra wọn o really sorry ó máa sorry ni Túndé a tún bẹ̀rẹ̀ ẹkún yẹn ni nítorí pé ní ọmọ tí wọ́n fún fúdó yàtọ̀ sọmọ tó fún lógì ó yàtọ̀ bàbá mi awo yín báyìí awo yín bí ìwà ọ̀dájú pé wá wéréwó lẹ́ ń wù yìí ọmọ kan ni wọ́n bí náà bí last 2 weeks wọ́n níjọ́ tó ti bí ló ti ń sunkún àwọn afáwọn lọ bá wọn ní àkó lọ fáwọn pé ibi tó sọ fáwọn màláíkà kan ló dé sí. ojú máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. assumption ni ẹ̀yin tèmi ẹ má bínú o assumption ni o tọ́dọ̀ máa mú ẹ sọ́wọ́ sí wa gbọ́ it's not synoptic. mi ò fẹ́ wà láà Nàìjíríà nìyẹn nǹkan tó yẹ ká bójútó àbójútó àwọn tí wọ́n kó 40 kìíní kan billion o bójútó èmi tó yẹ pé mo ṣe ń bẹ̀rẹ̀ ìgbésí ayé mi ló ń bá fà á ibi tó yẹ kó rí wá ti pé àwọn tí wọ́n da nǹkan orúkọ lè ká face Nàìjíríà nìyẹn fún yín ẹ̀yin fans mi mo dúpẹ́ lọ́wọ́ yín o mo really appreciate gan mo appreciate gbogbo nǹkan tẹ́yin ṣe fún mi mo appreciate ẹ lórí TikTok ni bàbá mi ò lè fi TikTok ṣeré. ẹ tún sọ TikTok handle fún àwọn tí wọ́n ti mọ̀. TikTok handle mi MC Abdul 3 àbí kò tẹ Alfamida síbẹ̀ lórí Facebook ni MC Abdul 3 Alfamida ó máa gbé wá lórí TikTok ni MC Abdul 3 Alfamida ó máa gbé wá lórí Instagram ni MC Abdul 3 Alfamida ó máa gbé wá lórí YouTube ni MC Abdul 3 Alfamida ó máa gbé wá àwọn fáǹsì mi Ọlọ́run bá mi ṣe dáadáa fún yín àmín inú mi á sì máa dùn because ẹ wo kò sí bó ṣe fẹ́ jẹ́ nínú ayé o ẹni kìíní kan ìwọ lè jì ká mi tí ó jẹ àwọn lè jì ká rẹ tí ó àfà ẹ̀yin lè jì ká wá o lẹ́yìn Ọlọ́run àwọn fáǹsì ló kàn bẹ́ẹ̀ni àfà tẹ́bi bá mú ẹ so tí ò ń tajà ni ó tajà tata so àwọn tí wọ́n ń gba tiẹ̀ tí wọ́n ń kó ẹ̀jẹ̀ rush àfi ká dá ìfẹ́ yẹn padà I love you people mo nífẹ̀ẹ́ yín jù mo gbà ti yín 100 fún yín thank you so much God bless you all. Alfamida ẹ ṣe gan àpèyìn ẹ jẹ́ wa God bless you ọpọlọ yín kò ní jọba ibi tí Ọlọ́run ti gbé dé báyìí Ọlọ́run á tún máa gbé Ọlọ́run á tún gbógo yín á tún gbé ga ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ní agbára Ọlọ́run ìràwọ̀ yóò ní wọ́kùnkùn ẹ ṣe gan mo really appreciate yín thank you so much. ẹyin sáré tún come in mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí mo wò lókè tí mo fi débi tí mò ń lọ tí mi ò dẹ̀ tí ì débẹ̀ o mo ṣì ń lọ náà o mo ṣì ń lọ mo dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo àwọn teachers mi àwọn lecturers mi mo dúpẹ́ lọ́wọ́ wọn ọ̀gá mi RB Lawal mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín pátápátá ìyá mi Olúkòkun gbogbo àwọn teachers mi tó ti kọ́ mi àtàwọn ọ̀gá mi pátápátá mo dúpẹ́ mo dẹ̀ tún rántí ọmọ kan nígbà tá a wà ní LASU Adéyẹmí Ṣúkúrọ̀ first class ló gbé jáde nígbà tá a wà ní school ó gùdù gan very brilliant she is a public speaker àwọn eléyìí ń sọ̀rọ̀ àwọn táwa ń wò nìyẹn torí àwọn ìṣẹ́ pé mi ò ní mẹ́ńtọ̀ kan mi ò ní mẹ́ńtọ̀ kan tap inspiration mo kiri àdúgbò ní àfààní tó bá ti jẹ́ kí tiẹ̀ wá fẹ́ wà òkè máa mú ẹni mi ò lè jẹ́ kó bà tèmi jẹ́ Nàìjíríà ló wà àwọn Yorùbá wọn ní tó nídìí bá bàjẹ́ tó nídìí ló máa ń dà òwe tó lọ fà ní ìwọ toilet kò má tàn bà owó yẹn lọ fà mo sọ fáwọn èèyàn àfà ṣiṣẹ́ lórí ara ẹ̀ individually nítorí kó bá lè jẹun collectively. ṣiṣẹ́ individually nítorí kó bá lè jẹun collectively ọ̀rọ̀ yẹn lọ fà ọmọ yẹn tó bá ṣoríire ló máa ń pè sórí tébù. ẹni tó bá ṣoríire ló máa ń pè sórí tébù ìjọ tó ti ìjàmọ̀ kankan ta ló pè ẹ́ ẹ ló mo nídìí ẹ oní sáfìsì ni King Dr. Saheed Osupa God bless you sir. Amen. bàbá pè mí for the first time bàbá pè mí pé come and sit down here. ní event àbí. wàláì tàláì wọ́n dá yín mọ̀. wàláì mo fọlọ́n búra. bàbá ní Alfamida mo ní wow alhamdulilah. Ọlọ́run mo dúpẹ́. alhamdulilah. ọpẹ́ ni ibi tá máa dé ibẹ̀ kọ́ la máa ti bẹ̀rẹ̀. ibi tá máa dé ibẹ̀ kọ́ la máa ti bẹ̀rẹ̀. a máa ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó di pa ibi tí. ẹ jẹ́ kí n demystify yẹ nǹkan tẹ́ sọ yẹn náà ni o àmọ́ ẹlòmíì fẹ́ bẹ̀rẹ̀ níbi tó dé ibi tó dé ń sìn ibẹ̀ ló ti fẹ́ bẹ̀rẹ̀ irọ́ wọn ní kọ́kọ́ release ẹ̀ fún ẹ bí aṣọ 2 3 4 ló máa lò kó tó ní po láṣẹ púpọ̀ torí ẹgbẹ́ tó bá ti ní ìmọ̀ kó lọ understand the philosophy ayé ibi tó ti fẹ́ bẹ̀rẹ̀ kọ́ ló máa ti ń bẹ̀rẹ̀ you start from somewhere òun fẹ́ bẹ̀rẹ̀ níbí nísìn kò dẹ̀ lé wọn dẹ̀ lè fún ẹ níbí nísìn nítorí pé protocol ayé àfi tó bá fẹ́ fast débẹ̀ yẹn tó bá dẹ̀ ti fast wọ́n á kánjú ẹ̀ wọ́n máa kánjú ẹ̀ wọ́n máa kánjú ẹ̀
wow. nkánà yuridu lè ájì látàní gbogbo ẹnikẹ́ni tó bá ti láìkì kanjú á kanjú ayé ẹ̀sìn ni so má kanjú má slow tó máa fi débẹ̀ nítorí pé gbogbo nǹkan tó bá máa pẹ́ ó máa ń la process lọ bẹ́ẹ̀ ni process. bàbá mi kò sí kí wọ́n máa ní ọmọ kan tó bá mọ̀wé pé ó máa gba kinní kan kò sí inú ayé double promotion kò sí inú ayé irọ́ ni. Ó lọ fà gan. Ṣẹ́tìrì tí èèyàn bá ti wà pẹ̀lú sọ̀rọ̀sọ̀rọ̀ ọ̀rọ̀ náà la máa sọ. Ẹ ṣe gan lẹ́ẹ̀kan sí inú wa dùn gan pé a rí yín lórí ètò ẹ bá wa sọ̀rọ̀. No. I remember when I was nobody, when the going was off and on. I remember when I was nobody, I never thought I would be somebody. I was crying, I have no shoes. I was crying, I have no shoes. Not until I saw someone without legs. Not until I saw someone without legs. I was crying, I have no shoes. King Dr. Saheed Osupa, nǹkan tẹ́ ṣe nínú ayé pọ̀ gan o. Èmi mọ yìnyín o. Ẹni tó bá ní làákàyè gbọ́dọ̀ acknowledge bàbá yẹn o. Àṣírí ni o. Mo ti bá oríṣiríṣi àwọn èèyàn sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó ń sọ nípa Dr. King Saheed Osupa ọmọ dáadáa ni mo ṣe inspire àwọn ló ń advice àwọn ló ń ṣe kinní kan ló ń support àwọn. Kí ni relationship yín? Relationship mi àti bàbá àti kékeré ni ma ti ń gbọ́ ọ̀rọ̀ bàbá. Orin wọn àti kékeré ni ma ti ń gbọ́. But èmi ẹ mọ̀ ọmọdé kò sí bó ọmọdé yìí fẹ́ ṣe láyé ọmọdé lọmọdé màmá jẹ́. Bẹ́ẹ̀ni. Kíni yẹn ó ń wá tí bá ń fọbọ́ ń gbà yẹn báyìí ó gba àwọn ẹjẹ́ ìrántí àwọn orin ìgbà yẹn wọ́n máa gbé wá sìn. àǹkọrin ti pẹ́ tẹ bá ń kíyèsí tọmọdé yọ ní inú ẹ fi ṣọgbọ́n bàbá mo wà ní mo wà ní SS2 gbà yẹn. Ẹ fún Adélẹ̀. àǹkọrin ti pẹ́ tẹ bá ń kíyèsí tọmọdé yọ ní inú ẹ fi ṣọgbọ́n ẹ mọ̀ pọ́mọdé ni mí gbà yẹn. Táwọn àgbààgbà ń fi sọ̀rọ̀ ìṣítí tọba wọn sọ̀rọ̀ jómi tòòrò ọ̀rọ̀ wọn nílò pósù pàún kọ́ pìtì orin àṣemọ̀ wà lẹ́wà ọmọ ènìyàn àkórè olópé múra sí ìka òpè jọ̀wọ́ ṣẹ́lógún ṣẹ́ múra sí kò má ṣọ̀lẹ tọba wọn sọ̀rọ̀ jómi tòòrò ọ̀rọ̀ wọn nílò pósù pàún kọ́ pìtì orin wọn ní kọ́ máa pè wá lálágbé mọ́ o ayé yìí ti yàtọ̀ sí táyé ọjọ́ yẹn iṣẹ́ là ń ṣe kì máa ń ṣeré iṣẹ́ ọpọlọ iṣẹ́ tiwa iṣẹ́ ọpọlọ iṣẹ́ tiwa iṣẹ́ là ń ṣe kì máa ń ṣeré fi bífù lẹ̀ ẹni tó kọjá ni he is a philosopher àfa ẹni tó bá dá nǹkan mọ̀ máa dá nǹkan mọ̀ ẹni tó bá dá nǹkan mọ̀ ó mọ ẹni tó dá nǹkan mọ̀ àlẹ́ àárífù yá àárífù lè àárífà Ronaldo máa ń dá Messi mọ̀ ó ti yé fi bífù lẹ̀ ó kọjá orin jìnnà brain yẹn ní agbára púpọ̀ jù I acknowledge it kò tọ́kì acknowledge ẹ o but ẹ mọ̀ lọ́mọdé tèmi mo gbà bàbá yẹn pọ̀ ó pọ̀. Shout out to Dr. King Saheed Osupa. You have always been an inspiration to everybody, especially people that are intelligent. Thank you so much, sir. We acknowledge you. God bless you, and God will continue to bless you for your support, for inspiring millions of intelligent people across the globe. Tunde Ednut, thank you for your support all the time. Don Jazzy has always been supportive to all content creators that are notable. Sure. Yes. So thank you so much for your support all the time. And your fans, you are not Eshegon. When my Instagram and do one, Facebook and do one. Alfamida. Tabati tell Alfamida lórí TikTok, lórí Facebook, lórí YouTube, lórí Instagram. Mari, elo support you. Keep supporting his brand. God bless you, sir. Thank you so much. Once again. Thank you. As we come to the end of the show, Unscripted with Jeff Owolewa. God bless you for watching our show. Joe, if you are watching our show and you know that you have not subscribed to this channel, Jeff Owolewa TV, please subscribe to this channel and smash that notification bell. So when my next video is popping up, you're going to be the first to see it. God bless you for supporting the brand Jeff Owolewa, and God bless you for dropping those beautiful comments. I love you guys. Bye. Please subscribe to my YouTube channel and press the notification button.